ó ti pẹ́ tẹ́ tí ń ṣe wọ́n ní yínníyínní kí ṣoore kó lè ṣe mí lára àwọn nǹkan tó gbé film industry ṣubú òun ni pé gbogbo ẹ̀dá tó ṣe oore fún yín ẹ fi bí ṣú wọn ni kò sí ẹ̀dá tó fún yín nílé ẹ̀ kẹ́ lò fún fíìmù ẹ máa padà blọ́ọ̀gì wọn lọ́ndà Gistlover ni àbí kẹ́ ẹ kó o lè lọ kó wọn mọ́lé mo sọ pé wọ́n o mo kàn sọ wípé ìwà àìmọ́re ló bà Yorùbá film industry jẹ́ tá bá rí èèyàn kan tó bá ń ṣoore kò sẹ́ni tó ṣoore fún Yorùbá film people tó MC Olúọmọ mi ò gbèjà MC o mi kò dẹ̀ sí tó kàn mí pẹ̀lú MC I am just saying this nígbà tí MC nídìí oní tíátà jù ẹ kọ̀yìn sí mi tí Ìyábọ̀ Òjó bẹ̀rẹ̀ orí burúkú yìí nígbà tí Ìyábọ̀ Òjó bẹ̀rẹ̀ orí burúkú yìí kò sí kankan nù yín tẹ́ MC fún ní Mẹ́kà tẹ́ MC kọ́lé fún tẹ́ MC ṣoore fún kò sí kankan nù yín tó dúró ẹ dàrin àjò ọ̀tá máa yẹn rú street ni máa yẹn fi bọ́ Lọ́lá Fádùrì wojú mi èmi lè máa fi ṣàṣemọ́. It's quite unfortunate. I never knew you were part of them. Lọ́lá, mi ò mọ̀ pé you were part of them. Bàbá Àrà Ọ̀sán, àwọn náà lè ti gbàgbé o. Wọ́n dẹ̀ lè rántí. Lára nǹkan tí bàbá Àrà Ọ̀sán fi love mi dọ̀la. Òun ni nǹkan tí mo ṣe fún Rónkẹ́ Òṣòdì Òkè. Àwọn náà lè ti gbàgbé. Àwọn náà dẹ̀ lè sọ pé rọ́ ni kó máa rókì nínú wọn. Tí n bá parọ́ kó máa rókì ó ti pẹ́ tẹ́ tí ń ṣe ẹ̀yin lẹ́sìn gbádẹ́lì báyé Yorùbá film industry jẹ́ òun náà ṣe ń fi gbogbo àwọn Yorùbá tọrọ donation. tó kí a tó tẹ̀síwájú gbogbo èèyàn mọ́ káàárọ̀ òjìrì ọ̀rọ̀ láti gbọ́ látẹnu Lizzy Anjorin láti ara ìwà ìbàjẹ́ tí ó ń jáde láti ọ̀dọ̀ àwọn Yorùbá movie entertainment ẹ ṣé o kí lè rí sí ẹ̀yin ènìyàn wa ẹ jẹ́ ká pàdé ní comment section ká lè jíròrò lórí ẹ ṣé o. Torí gbogbo àwọn tó yẹ kó ran àwọn èèyàn lọ́wọ́ ẹ ti fi ibi sanre ẹ ti fi ibi sanre. Now let me continue with your ẹ jẹ́ ká gbọ́ sí nǹkan ẹ máa gbọ́ ohun tí mo sọ ẹ máa wo bí Lọ́lá Fádùrì bó ṣe change ẹ̀